Boko Haram pa èèyàn 8 jí 100 mìíràn gbé lọ nínú ìkọlù tuntun o. Ọ̀rọ̀ di bó lọ kó yà fún mi nílùú Kúchì níjọba ìbílẹ̀ Muya ní ìpínlẹ̀ ti Niger. Wọ́n ní bí àwọn tí wọ́n mọ̀ fura sí pé wọ́n máa jẹ́ ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram bí wọ́n ṣe jí ọ̀pọ̀ èèyàn gbé lọ o. Wọ́n ní kò dín ní èèyàn 100 tí àwọn ajínigbé náà máa jí gbé. Alága ìjọba ìbílẹ̀ Muya Aminu Lanjume máa sọ pé ìṣẹ̀lẹ̀ náà máa mú kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n sá kúrò nínú ìlú o tí wọ́n sì fi ilé wọn sílẹ̀. Ó ní àwọn ilé aṣàtìpó oríṣiríṣi ó ní àwọn ti gbé kalẹ̀ o lẹ́nugbà tí ìkọlù náà ti wáyé àti pé irú ìkọlù bẹ́ẹ̀ kò tí ì wáyé ní agbègbè àwọn rí o. Èèyàn 8 ni àwọn agbébọn ọ̀hún ó ní wọ́n máa dá ẹ̀mí wọn légbodò tí wọ́n ìtún jí èèyàn 100 gbé lọ o. Bákan náà ni wọ́n já àwọn ṣọ́ọ̀bù tí wọ́n kó oúnjẹ àtàwọn ohun èlò mìíràn sí gẹ́gẹ́ bí alága náà gẹ́gẹ́ bó ṣe sọ o. Nígbà tí àwọn agbébọn náà tí wọ́n dé wọ́n ní nǹkan bíi wákàtí 2 gbáko ó ní wọ́n fi sẹ́ńdọ́mì tí wọ́n máa jẹ ní ṣọ́ọ̀bù ẹni tó máa ń ta o. Wọ́n ní wọ́n mu tíì wọ́n ní wọ́n dà wọ́n yáná o láti fi pa òtútù rẹ̀ nítorí inú òjò tí wọ́n máa wà. Lẹ́yìn náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní já ṣọ́ọ̀bù àwọn èèyàn. Wọ́n ní wọ́n kó ọtí ẹlẹ́rìndòdò oúnjẹ bisikíìtì àti ìrẹsì. Aminu Lanjume tó ṣàlàyé pé àwọn obìnrin ọmọdé àtàrúgbò tó fi mọ́ olórí àwọn Haúsá tó wà ní ìlú náà tó ń ṣàárẹ̀ wọ́n ló wà lára àwọn 160 tí àwọn agbébọn náà tí wọ́n máa jí gbé lọ o. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé bí àwọn agbébọn náà ṣe hùwà àti irú àwọn nǹkan ìjà olóró tó wà lọ́wọ́ wọn o ó ló fi hàn gbangba yà pé wọn kì í ṣe agbébọn kékeré rárá. Ó ní àwọn agbébọn náà wọ́n mú àsíá Boko Haram dání tí ọ̀rọ̀ ẹnu wọn tó sì jọ ti Boko Haram. Àwọn èèyàn ìlú Kúchì wọ́n wá rọ ìjọba àpapọ̀ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò láti bá àwọn wá ojútùú sí bí àwọn agbébọn bí wọ́n ṣe ń ṣèkọlù sí agbègbè àwọn ní gbogbo ìgbà o. kọ́lọ̀ ń dákun kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.